Mo ní kí n béèrè ní Ọ̀ṣun ṣíṣe yẹn fẹ́mi àtọmọ mi is different from ìrárí òrìṣà àbí? Ó yàtọ̀ sí kéèyàn initiate nínú òòṣà àbí? Torí mi ì fẹ́ ṣiṣẹ́ ọlọ́ṣun. Ọ̀ṣun ṣíṣẹ́ ó superior ju rírárí òrìṣà lọ. Ẹ̀yin lẹ fẹ́ ṣọ̀ṣun kì í ṣe ọmọ yín o. Kì í jẹ́ ṣe ẹni tó ń ṣọ̀ṣun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ ọ̀ṣun. Tẹ bá lọ́ṣun, ó máa jẹ́ òòṣà tó máa dáàbò bò yín. Bí kíyàn wẹ̀yìn, kíyàn rọ́ṣun lẹ́yìn ẹ̀. Ẹ̀wọ̀n àwọn òòṣà yẹn máa wà lẹ́yìn èèyàn gbígbí. Wọ́n máa dáàbò bò yàn. Wọ́n máa wà lẹ́yìn èèyàn. Wọ́n máa protect èèyàn. Ọ̀ṣun yẹn ẹ ní láti ṣiṣẹ́ ọ̀ṣun. Ọ̀ṣun tẹ̀ ṣẹ́ yẹn kó lè máa ṣiṣẹ́ fún yín. Ẹ jẹ́ ẹ máa fi súre fọ́mọ yín. Òun ni. Tó bá wá wùn yín kí ẹ wá fi ṣiṣẹ́ ọ̀ṣun, ìyẹn lọ́wọ́ yín wá kù sí.